Mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko. Mo sì kí gbogbo ẹ̀yin àgbààgbà tí ó fẹ́ràn Ifá Light TV àti gbogbo ojú tó ń wò mí ní orí Facebook ní àti Twitter ní àti gbogbo ti social media tó jẹ́ ti abánidọ́rẹ̀ẹ́ tó jẹ́ ayélujára tí a fi jọ ń wòra wa. Olódùmarè ò ní jẹ́ kó bàjẹ́. Orúkọ mi ni Ààrẹ Ọba Ọláògún Adégbóyèga Ifátúndé, ọba ààrẹ Ògbóni Alájẹ Fraternity Worldwide. Mo kí gbogbo wa. Kí ni a mú wá lénìí? Ó ní iṣẹ́ tí a pè ní àsèjẹ. Gbogbo nìṣe, ọ̀wọ̀, ayẹta, arọ́bì àti ohun gbogbo mìíràn tó jẹ́ aburú ayé. Àsèjẹ yìí kí ni a máa lọ wá? Dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́, bí èèyàn ò bá dógùn èèyàn ò ní mọ bí ó ṣe ṣiṣẹ́. Mo kí gbogbo ojú tó ń wò mí lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò kàn ní pátá, òun ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń bá wa subscribe sí YouTube channel yìí. Ṣùgbọ́n ẹ túbọ̀ jẹ́ ká máa share ẹ̀ kí ìyà má bàá jẹ ọmọ kóòtù òjíire. Ọwọ́ tí ó ṣiṣẹ́ ayẹta tó sì jẹ́ oògùn tó jẹ́. A ó lọ rèé wá ẹja tí wọ́n ń pè ní ẹja ifólo. Ẹni tó bá mọ̀, wọ́n máa ń jẹ gbígbẹ báyìí ni, wọ́n máa ń jẹ gbígbẹ pẹlẹbẹ ifólo. So tó jẹ́ pé àwọn ìyá wa fi máa ń dín ìrẹsì láti jọ́ pé wọ́n máa ya bí tó máa dàbí pépà lára ẹ̀ báyìí wọ́n á yá kúrò. Èyí tó wà nínú ẹ̀yẹ lẹja. So èyí tó wà nínú ẹ̀yẹ gangan, òun la fẹ́ wá, la fẹ́ fi ṣe àsèjẹ tí ó dájú yìí. A ó lọ wá ewé kan tí wọ́n ń pè ní ewé àpárá. Ewé àpárá yìí tí a lọ wá àbí kí a lọ rà, ìbá jẹ́ gbígbẹ, ìbá jẹ́ tútù. Ewé àpárá yìí pẹ̀lú ẹja ifólo yìí pẹ̀lú ewé ọ̀wọ̀. Ewé ọ̀wọ̀, àwọn kan máa ń pè ní ewé àgbọ́sá, àwọn kan máa ń pè ní ewé àgbọ́sá. Ẹ jẹ́ kí a lọ papọ̀. Epo àti iyọ̀, ẹ jẹ́ ká sè ní àsèjẹ. Bẹ́ẹ̀ ni, ẹja ifólo yìí kò níye. So àwọn kan máa ní mẹ́sàn-án fọ́kùnrin, méje fóbìnrin. Kò sí bí a ṣe ṣe níbẹ̀ tí kò jẹ́, tí kò rí bí a ṣe ń fẹ́. Ẹ jẹ́ ká gbìyànjú ká dánwò torí wípé kí ni? Ẹ rí wípé ẹnu ọjọ́ mẹ́ta yìí, ohun tí à ń ṣe lórí ètò yìí, òun ni wípé kí ikú má pa wá, kí àrùn má gbé wa dé. Bí a bá ṣe ń sáré ajé, òun náà ni kí a máa sáré ẹ̀mí gígùn àti rírí ṣe. Bí a bá ṣe ń sáré rírí ṣe náà, bẹ́ẹ̀ náà ni ká má gbàgbé wípé àwọn kan ń bẹ tó jẹ́ wípé àwọn àìsàn kọ̀ọ̀kan ó ń bẹ lágò ara wọn. Ṣùgbọ́n mò ń kí wa wípé gbogbo àwa tí a bá bá ara wa nínú ìkànnì yìí, a kú ara wa, a kí ara wa kú oríire. Olódùmarè á bá wa ṣe o. Nígbà tí a bá tún máa padà bẹ̀rẹ̀ àwọn ètò mìíràn, a ó máa bẹ̀rẹ̀ lórí ìtọ́jú ara àti àìsàn ara tí àsìkò bá tó. Ṣùgbọ́n lọ́wọ́ yìí, ilẹ̀ Yorùbá ń mì tìtì. Bí ilẹ̀ Yorùbá sì ṣe ń mì tìtì yìí, ẹ jẹ́ kí a máa gbáradì. Olódùmarè á gbé wa borí ogun. A ṣẹ́gun ọ̀tá, a rẹ́yìn odi. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ má gbàgbé àti máa bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ alátagbà 08114284759. Ẹ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp mi. So ẹ jọ̀wọ́, ìbéèrè tí ò bá yé wa, ẹ jẹ́ kí a máa sọ sínú WhatsApp. Mo máa ń gba ìpè púpọ̀. Olódùmarè ò ní jẹ́ kí ó bàjẹ́ fún gbogbo wa. Ẹ mọ̀ wípé òfin tara tí ẹ sílẹ̀ gbọ́ ti ẹni ẹlẹ́ni. Olódùmarè ló bá gbọ́ ti ẹ. Gbogbo àwa tí a wà nínú ìkànnì yìí. Bẹ́ẹ̀ dẹ̀ ni mo rọ àwọn èèyàn wa náà tó jẹ́ wípé àwọn comment tí ó lè máa fa ìlọsíwájú ọmọ Yorùbá sẹ́yìn, òun la máa kọ. Kì í ṣe ẹrú Fúlàní. Ẹ jọ̀wọ́, ẹ jẹ́ kí a ṣàtúnṣe sí gbogbo ayẹyẹ. Ìyẹ́fà, ẹ rí wípé mi ò bínú, mi ò sì jà, mi ò ta. Ṣùgbọ́n nǹkan tó dájú, òun ni àwa ń fi sílẹ̀ láàyè yìí. Ẹni tí ó bá bára ẹ̀ níbí, pé ó kú oríire o, kan bá wa share ẹ̀
ìyà ò ní jẹ ọmọ Yorùbá, gbogbo wa á rí tiwa ṣe o. Ẹ ṣé púpọ̀, àdúrà wa gbà o. Gbogbo ìgbà lẹ fi wà lọ́kàn mi, gbogbo ìgbà lẹ fi jẹ́ ènìyàn tèmi. Èwe a máa jẹ́, ìgbò á jẹ́. Bẹ́ẹ̀ bá ṣe ṣe, á ní ìtẹ̀kùtẹ̀, òun lọmọdé tẹ̀ bò ìyá ẹ̀. Bẹ́ẹ̀ ni ìbọ́kúbọ̀ lọmọdé bọ́ kórìkòtò. Ṣùgbọ́n ìgbàkúgbà nígbà bí ẹ bá ṣe ṣe, á rí bí a ṣe bẹ́ẹ̀. Mo dúpẹ́ o. Ọláògùn Adégbóyèga lórúkọ mi. Mo kí yín o. Ọba ààrẹ Ògbóni Alájẹ worldwide. Ẹ ṣé mo dúpẹ́.